Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa wọ́n, alátìlẹ́yìn wa, olùpamọ́ wa. A dúpẹ́ fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù ìkarùn-ún, oṣù oore ọ̀fẹ́. Ògo ìyìn àti ọlá ni forúkọ yín nítorí gbogbo àbá rere tẹ́ ẹ ní fún wa àti èyí tí a pàápàá ní fún ara wa. Ẹ̀yin Olúwa ràn wá lọ́wọ́ láti jẹ́ kó wá sí ìmúṣẹ. Àṣeyín lọ́ba. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmì orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹwàá oṣù ìkarùn-ún. Àkòrí tí a gbé yẹ̀wò sọ pé ìpè Ọlọ́run, ìpè Ọlọ́run. Àmú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkeje ẹsẹ̀ ogún. Kọ́ríńtì kìíní orí ìkeje ẹsẹ̀ ogún. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan máa ṣe iṣẹ́ tí ó ń ṣe tẹ́lẹ̀ kí Ọlọ́run tó pè sínú ìgbàgbọ́ nínú Kristi. Ìgbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Kíróníkà kejì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹta títí di ẹsẹ̀ ìkọkànléníogún. Ìwé Kíróníkà kejì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹta títí di ẹsẹ̀ ìkọkànlélógún. Ṣùgbọ́n ó kà pépèpé nítorí àkókò wa. Mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹta. Ẹni ọdún mẹ́rìndínlógún ni Uzziah nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní jọba. Ó sì jọba ọdún 52 ní Jerúsálẹ́mù. Orúkọ ìyá rẹ̀ ni Jekoliah ti Jerúsálẹ́mù. Màá tún lọ sí ìkeje. Ọlọ́run sì rán lọ́wọ́ sí àwọn ará Filistia àti sí àwọn ará Arabia tí ń gbé ní Gulbali àti àwọn ará Meole, àwọn ará Hamori ti Utia ọ̀rẹ́ rẹ̀. Orúkọ rẹ̀ sì tàn káàkiri títí dé àti wọ̀ Íjíbítì nítorí ó mú ara rẹ̀ le gidigidi. Màá wá lọ ka ẹsẹ̀ ìkẹrìndínlógún báyìí. Ṣùgbọ́n nígbà tí ó ní agbára tán, ọkàn rẹ̀ gbéga sókè sí ìparun nítorí ó ṣe ìrékọjá sí Olúwa Ọlọ́run rẹ̀. Ó sì lọ sínú tẹ́ḿpìlì Olúwa láti sun tùràrí lórí pẹpẹ tùràrí. Àsàráyà àlùfáà sì wọlé tọ̀ ọ́ lọ àti 100 àlùfáà Olúwa pẹ̀lú rẹ̀ àti 100 àlùfáà Olúwa rẹ̀, àwọn alágbára. Wọ́n sì tako Uzziah ọba. Wọ́n wí fún un pé kì í ṣe tirẹ̀ Uzziah láti sun tùràrí fún Ọlọ́run, bí kò ṣe ti àwọn àlùfáà, àwọn ọmọ Árónì tí a yà sí mímọ́ láti sun tùràrí. Jáde kúrò ní ibi mímọ́ yìí, nítorí ìwọ ti dẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni kì yóò ṣe fún ọ ọlá rẹ tàbí ọ̀dọ̀ Olúwa Ọlọ́run rẹ. Nígbà náà ni Uzziah bínú. Àwo tùràrí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ láti sun tùràrí. Àti nígbà tí ó bínú sí àwọn àlùfáà, ẹ̀tẹ̀ yọ sí iwájú rẹ̀ lójú àwọn àlùfáà ní ilé Olúwa lẹ́bàá pẹpẹ tùràrí. Àti Àsàráyà olórí àlùfáà àti gbogbo àwọn àlùfáà wò ó, sì kíyèsí, ó dẹ́tẹ̀ ní iwájú rẹ̀ o. Wọ́n sì tì í jáde kúrò níbẹ̀ nítorí òun tìkálára rẹ̀ ó yára pẹ̀lú láti jáde nítorí Olúwa ti lù ú. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ tí ó parí ni mo lọ kà yẹn. Bẹ́ẹ̀ ni Uzziah sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀. Wọ́n sì sí pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní oko ìsìnkú tí í ṣe ti àwọn ọba, nítorí wọ́n wí pé adẹ́tẹ̀ ni òun o. Jótámù ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún alẹ́ ní ọjọ́ àbámẹ́ta. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n gbàgbọ́ pé Ọlọ́run máa ń ṣe àwọn ènìyàn tí í ṣe Ọlọ́run máa ń pe àwọn ènìyàn sí iṣẹ́ orí pẹpẹ ìwàásù nìkan. Èyí kò rí bẹ́ẹ̀ o. Tí Ọlọ́run bá kàn pe àwọn ènìyàn sínú iṣẹ́ ìwàásù nìkan, èyí túmọ̀ sí pé ó fi àwọn agbọ̀n pàtàkì mìíràn sílẹ̀ fún èṣù nìyẹn. Gbogbo onígbàgbọ́ ló ní ipa àti agbọ̀n. Gbogbo onígbàgbọ́ ló ní ipa ní agbọ̀n kan tàbí òmíràn nínú ayé wọn. Nínú Bíbélì, a rí bí Ọlọ́run ṣe pe àwọn ènìyàn sínú ìjọba. Jósẹ́fù ni Ọlọ́run pè sínú iṣẹ́ aṣíwájú. Ìgbọ́ràn rẹ̀ sì dá àwọn ènìyàn rẹ̀ sí nínú ìwé Genesis orí 45 ẹsẹ̀ 7. A pè Dáníẹ́lì bákan náà láti tan ìmọ́lẹ̀
Ọlọ́run nínú ìjọba ilẹ̀ Bábílónì tí wọ́n ti ń bọ̀rìṣà ni a ti pe Dáníẹ́lì láti tan ìmọ́lẹ̀, ó sì gbọ́ràn, ó sì ṣe iṣẹ́ lásìkò àwọn onírúurú ọba tó wà lórí oyè níbẹ̀. Ó sì mú ìpè rẹ̀ ṣẹ nípa fífi agbára àti ìwàláàyè Ọlọ́run hàn nínú ipa rẹ̀ nínú ìjọba. Ìwé Dáníẹ́lì orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ní bákan náà a pè Nehemiah láti ṣe iṣẹ́ àlùfáà. Ní bákan náà a kò pe Nehemiah láti ṣe iṣẹ́ àlùfáà, ṣùgbọ́n a pè é fún àwọn ògiri Jerúsálẹ́mù láti kọ́, ó sì ṣe iṣẹ́ ńlá náà pẹ̀lú ayọ̀. Ìwé Nehemiah orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún. Ẹ́sítà náà dúró ní ibi iṣẹ́ rẹ̀ nínú ilé ìjọba kí Ọlọ́run tó pè é sínú ipò ẹni tí ó ní ipa gíga bíi ayaba nínú ààfin. Ìwé Ẹ́sítà orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún. Ìfarajì rẹ̀ fún Ọlọ́run láti gba àwọn Júù là nígbà tí Hámánì ọ̀tá wọn tó gbé èrò kan kalẹ̀ láti pa gbogbo wọn run. Ìwé Ẹ́sítà orí ìkeje. Ọlọ́run tún pe àwọn ènìyàn sínú iṣẹ́ okòwò. Lídíà ti Tíátírà, ó jẹ́ òǹtajà àwọn aṣọ aláró, aṣọ tí wọ́n ń wọ̀ tí ó sì wọ́n púpọ̀, tí àwọn ọba àti àwọn ayaba máa ń wọ̀. Àwọn olówó gidi nìkan ni ó lè ra àwọn aṣọ rẹ̀. Ọlọ́run sì gbé e síbẹ̀ láti lè lo ọ̀rọ̀ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ láti mú ìjọba Ọlọ́run gbòòrò àti gbèrú sí i. Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ọlọ́run máa ń pe àwọn ènìyàn láti sìn ní oríṣiríṣi àgbọ̀n ayé. Ṣé o ti mọ ibi tí Ọlọ́run pè ọ́ sí? Àwọn ènìyàn tí wọ́n bá ti gbà tàbí tí wọ́n yípo kúrò níbi tí a gbé wọn sí yóò máa làkàkà nítorí pé wọ́n ti gbé ara wọn kúrò nínú ètò Ọlọ́run fún ayé wọn. Nínú ìwé Kíróníkà orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Bíbélì sọ nípa ọba Uzziah tó pinnu láti ṣiṣẹ́ nínú ọ́fíìsì ipò mìíràn tí Ọlọ́run kò pè sí. Bí ó ṣe jẹ́ ọba Ísírẹ́lì, ó gbádùn oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run títí tí ó fi pinnu láti ṣiṣẹ́ níbi tí a kò pè é sí, láti ṣiṣẹ́ ní ipò àlùfáà. Ó wọ inú tẹ́ḿpìlì lọ láti rú ẹbọ sí Ọlọ́run, ṣùgbọ́n kò ní àǹfààní láti padà bí ó ti wọlé. Ó jáde gẹ́gẹ́ bí adẹ́tẹ̀ tí a sì dá yọ sọ́tọ̀ kúrò lọ́dọ̀ àwọn ènìyàn. Nígbà tí àwọn ènìyàn bá ń ṣiṣẹ́ nínú ibi tí Ọlọ́run kò pè wọ́n sí, a ó yà wọ́n sọ́tọ̀ kúrò nínú oore ọ̀fẹ́ àti ìpèsè Ọlọ́run. Olùfẹ́, tí Ọlọ́run bá ti pè ọ́ láti sìn ní agbọ̀n yòówù ní ayé rẹ, ṣe àfojúsùn sí ibi tí Ọlọ́run pè ọ́ sí. Má ṣe fi ara rẹ wé àwọn ẹlòmíràn tí wọ́n gbilẹ̀ ní agbọ̀n mìíràn. Gbọ́ràn sí Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn rẹ nínú ìpè rẹ̀. Ìwọ yóò sì rí ìrírí oore ọ̀fẹ́ àti ìpèsè rẹ̀ nínú ayé rẹ. Kókó àdúrà: ṣàwárí ohun tí Ọlọ́run ti pè ọ́ sí kí o sì ní àfojúsùn láti ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ẹ̀já sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti ṣàwárí ibi tí o pè mí sí, kí n sì ní àfojúsùn ńlá láti ṣiṣẹ́ fún ọ ní agbọ̀n ibi tí o pè mí sí. Yọ̀ǹda rẹ̀ fún mi Olúwa, ṣàánú fún mi kí o sì ṣí ojú mi sí ibi tí o pè mí sí. Olúwa yóò sì ṣe bẹ́ẹ̀ fún àgẹ́gẹ́ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.